abiyamọ ni o alámọ̀ pé mi abiyamọ ni o ọmọ àjọbí mi ò abiyamọ ni o àwọn ọmọ rẹ ló rán ní ìwábí o wọ́n pé kí n wá bá wọn kí o wọ́n pé kí n wá bá wọn kí wọ́n pé kí n wá bá wọn kí òrìṣà wọn o ìyá ẹni ní wúrà ọmọ nílé ayé o ọjọ́ tí wúrà bá wọ̀ mí o ọjọ́ tí wúrà bá wọ̀ mí ní wúrà bàjẹ́ pátápátá o wọ́n ní Kúdírà wá ṣàmọ̀dún o. ẹ jẹ́ kó kú ọdún o ẹ jẹ́ kí kó kú ọdún o alámọ̀ pé mi sọdún lónìí ẹ jẹ́ kó kú ọdún ẹ jẹ́ kó kú ọdún o ẹ jẹ́ kí kó kú ọdún o alámọ̀ pé mi sọdún lónìí ẹ jẹ́ kí kó kú ọdún o ìmọ̀lódé tó ní o àwẹ̀ ní mọ́rìbà fọ́lọ́run ọba o ọba kọjá yìí o paríparí ọlá ọba tó parí ọlá sínú ọlọ́fẹ́ ní ìtọ́lọ́lá lónìí mọ́rìbà kí bá mi jẹ́ o nítorí ìta mọ̀ọ́sẹ́wì jẹ́ o nítorí Kúdírát àmọ̀pẹ́ àdé o àmọ̀pẹ́ àdé Arẹ́gbẹ́ṣọlá tó ń sọdọ̀ òbí lónìí mo wá kí ọlọ́dún ló mọdún ẹ̀ lọ́dún bọ́dún bá sì dé oyè mọ́dún tiẹ̀ nínú afárá o yé gògó mọ́ tiẹ̀ láàtàn ejò láàmọ́ tiẹ̀ náà pa ọ̀dàrí àṣeyí sàmọ́dún o ọdún re ọdún dùnú ọdún gbẹ́gàlẹ̀ mọ́ báwọn ṣe láṣẹ̀lẹ́dùmarè ọba ẹni báwọn sọdún bànújẹ́ ikú ló wá ń bẹ lọ́nà àyà fún yín àrùn ló ń bẹ lọ́nà àyà fún yín àtòfò àtàrùn kó máa gbẹ́nu gbẹ̀wò yín o kí tó wo tọ́ ọmọ aláìkú tí ń ṣe balẹ̀ ọ̀rọ̀ kó wá ní ilé wá báyìí àmọ̀ pé àdé o wá ní tẹ̀pẹ̀ kú mo rójú ọ̀la lára rẹ o ẹ̀ bá ń ká bí àmọ́ tòótọ́ o àwọn ọmọ rẹ ló ní igbó tó gbá ní ṣe balẹ̀ agbọ́n mi kọ̀ọ̀kan tó kọ̀ọ̀kan ní ṣe balẹ̀ odò ó ní àwẹ̀ ní wọ́n bá wà kí wúrà wa o wúrà wa iyebíye òrìṣà bí ìyàwó sí ilé ayé o kí n tó ṣàtúnṣe bí alágbẹ̀dẹ ó di ìbẹ́ níjọ káwọn tó rẹ̀ ń tó ṣe bí ìyẹ̀yẹ̀ àwọn di kọrin kése ilé ayé o ọjọ́ tí o sì tọrọ Kúdírát ni ọjọ́ tí o sì kọ́bọ̀ àmọ́ pé adé ni ọjọ́ kẹrẹ o bébí sùn ló pọ̀ jọjọ ó ní màmí àmọ́ lóore òrìṣà bí ìyàwó sí ilé ayé ó ní wàá fẹ̀yìntì wàá máa jẹun ọmọ lágbára dání máa gbàgbé ẹni kò wá sí bó tilẹ̀ wù kó pẹ́ ní ayé tó ó ní mọ̀ sáré ọmọ ó ní mọ̀ sáré ọmọ ọmọ ó ní mọ̀ sáré ayé ọmọ ojú tó fi wòrán lù àmọ́ pé adé o àpẹ́ tó fi wòrán àlùjọ ó ní fọ́jọ́ òun sunkún òkúlẹ̀ àgbòrò lọ lórí ọmọ ìkònà oníkó oníkó òkònà àwọn ọmọ rẹ pátápátá o látòrí Samson Lọlá Ahmed Kàfáyà Wálé Ọlálẹ́kan Lásmọ̀ ló ní wọ́n bá òun kí ìyá òun ìyá bí rẹ̀ sàn wọ́n lé ayé ọwọ́ ní ìwọ́n yálé àwọn bàbá tó bí ọlọ́mọ gangan ọmọ kò dún ọ̀gá o ọmọ ìlúkú mẹ́dẹ́mẹ́dẹ́ o ọmọ ìlúkú mẹ́dẹ́mẹ́dẹ́ ìwọ lọmọ mọ́lẹ̀ afẹ́ èlèjà ọmọ kẹ́nigbó nìyàn kẹ́rù obó onígbó ọmọ kẹ́lọ̀nà kẹ́rù ó bára ọ̀nà ìwọ lọmọ sàlẹ̀ jẹjẹ ọmọ sàlẹ̀ jẹ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  bí ẹni gbòòrò obìnrin rí ògùn ayá bẹ́ẹ̀ lé ọgbọ̀n ayá bẹ́ẹ̀ lé àwọn bàbá tó bí ọlọ́mọ ọmọ sáwọn ní kórìkì ẹsẹ̀ lọ́pọ̀ ilé àwọn bàbá tó bí ọlọ́mọ gangan ọmọ sọ́yìn arẹwà ejò ọmọ màmú tèmi ní ìkànkàn àwọn egúngún lóbìnrin lè ṣe nílé bàbá tó bí ọlọ́mọ àwọn gẹ̀ẹ́lẹ̀dẹ́ lóbìnrin lè wo bóbìnrin bá fojú kòrò òrò àgbè lọ nílé bàbá tó bí ọlọ́mọ alámọ̀ pé adé ó sọdún èyí láyé
Kudirat Arẹ́gbẹ́ṣọlá wá sí ẹ̀mí láṣẹ Elédùmarè ọba orógbó ló ní ògbó òbí ló ní òbí ikú dànù bọ́dún bá yí kọjú ńkọ́ pèrègùn àmọ́ àmàwọ̀ tuntun wálé ayé àṣeyìí àmọ́dún ọdún ayọ̀ ọdún ìdùnnú ló máa bá wọn ṣe ọba ń bí ọ́ pẹ́ta ló ń kọrin ewì sí ọ létí àwẹ̀ ní orí kìlẹ̀ mi ń jẹ́ èjìlá rẹ̀ àsokọjọ bí ọba ọmọ ó tún dọjọ́ mìíràn ọjọ́ rẹ̀ happy birthday to you.